Akásán gbogbo ọmọ Yorùbá nílé lóko káàkiri gbogbo àgbáyé, gbogbo wa ni mo kí a kú oríire ìní. Oríire náà bá wa kalẹ̀, ká dúpẹ́ fún Ọlọ́run ọba onídéédé, ọba tó ní gbogbo kíkí, ọba tí gbogbo kíkí tọ́ sí, ọba ẹni, ọba àná, ọba ẹni, ọba ọ̀la, ọba lọ́jọ́ gbogbo. A ṣìbà fún aṣíwájú ẹ̀dá Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ìbà fún Ànábì Isa tí gbogbo wa mọ̀ sí Jésù alayhi salatu wassalam. Ìbà fún gbogbo àwọn tó ní ìbà fún gbogbo àwọn tó lọ ń kólé ayé lé lọ́wọ́. A dúpẹ́ fọ́lọ́run. Ọ̀rọ̀ wa ó tọ́pẹ́ ó jọpẹ́ lọ, tàbí ká tún gbé báyìí pé ó tú ọpẹ́ kò ju ọpẹ́ lọ, torí gbogbo nǹkan tó kò sí gbogbo nǹkan láyé tó kọjá ọpẹ́. Ọpẹ́ ni fọ́lọ́run ọba tó fún wa lọ́jọ́ ìní rí. Mo bá gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé, mo bá wa dúpẹ́ fún ìtúsílẹ̀ bàbá wa olóyè Sunday Adéyẹmọ, ọmọ wọn ní ìlú Ìgbòho òòṣà. Àti fún gbogbo àwọn olùdúrótì, bẹ̀rẹ̀ látorí bàbá wa Professor Banji Akíntóyè, bàbá àlùbáríkà, bàbá abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, bàbá tí kìí sìn lẹ́yìn ọmọ ní ìgbà kankan, àtinú òjò àtinú ẹ̀rùn. Tó Ọlọ́run, gbogbo nǹkan yín, èyí tó mí, èyí tí ò mí, Ọlọ́run ní fi ọwọ́ ìbàjẹ́ kan ìkankan. Gbogbo nǹkan yín ló máa yàn tó máa yanjú lójú ẹ̀mí yín. Ọlọ́run ní gbà wá lọ́wọ́ yín, kò sí ní gbẹ̀yìn náà lọ́wọ́ wa báyìí. Ẹ kó wa jẹ̀pẹ́, ẹ̀yin náà lẹ́ kó wa dé ilẹ̀ ìlérí pẹ̀lú àṣẹ tọlọ́run. Mo bá olóyè wa, ẹni iyì, ẹni pàtàkì, ẹni àpọ́nlé, Chief Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà, mo bá yín dúpẹ́ o, mo bá yín dúpẹ́ o, mo bá yín dúpẹ́ o. Gbogbo wa náà lájọ ní ọpẹ́ ìtorí pé àbùkù tó bá kan ọ̀rẹ́ ẹni fún ọ̀rẹ́ pàtàkì, a mọ̀ pé àbùkù ń kan òun náà. A dúpẹ́ pé Ọlọ́run ò dojú tì wá. Nígbẹ̀yìngbẹ́yìn, ẹ dẹni ìtúsílẹ̀, ẹ dẹni tó lè rìn, tó lè yan fanda lọ sí ibikíbi tó wù lágbàáyé. Mo mà dúpẹ́ o, mo bára mi dúpẹ́ náà. Bàbá wa Akíntóyè, ẹ kú àdúrótì. Ọlọ́run ní fẹ̀yìn náà sílẹ̀ ńgbà kọ̀ọ̀kan. Látorí tí lórí bàbá wa Professor Wọlé Ṣóyínká, a dúpẹ́ fún yín o, Ọlọ́run bá wa dúpẹ́ fún yín. Bákan náà bàbá wa Ògbógbòǹdú ẹbọra Òwu alùgbò akéjì, olóyè Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́, bàbá àlùbáríkà, a dúpẹ́ fún yín gẹ́gẹ́ bí olóyè náà ṣe dúpẹ́ fún yín. Ọlọ́run bá wa dúpẹ́ fún yín jù bẹ́ẹ̀ lọ. Tẹ́ ò bá dúró ti Chief Ìgbòho, kò sẹ́ni tó fẹ́ mú yín sí.
ṣùgbọ́n ẹ rí i pé bàbá ọmọ Yorùbá lẹ jẹ́, èèrà ò gbọ́dọ̀ rin ọmọ yín lẹ ṣe dúró tì. Ọlọ́run nífẹ̀ẹ́ yín náà sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Dáadáa báyìí náà ni à ń retí látọ̀dọ̀ yín kẹ́ ẹ máa ṣe. A dúpẹ́ fún yín àti gbogbo àwọn tí wọ́n rọ̀gbà yíká olóyè wa tán fi di ẹni olómìnira lénìí, tán padà di ẹni olómìnira, tán lè lọ síbikíbi tó bá wù wọ́n lágbàáyé. Gbogbo ẹ̀yin tẹ́ dúró tì wọ́n, Ọlọ́run ọba á dúró tẹ̀yin náà o. Báwo ni ìbá ṣe dùn tó bá jẹ́ pé nínú àwọn èèkàn tá a ní nílẹ̀ Yorùbá tí olóyè ń dárúkọ, kárí àwọn kànrìnkànrìn nínú àwọn ọba ilẹ̀ Yorùbá láàrin wọn. Tó ipa tọ́lọ́run yọ̀ǹda fún yín kẹ́ ẹ kó òun lẹ̀ kó. Àmọ́ mo mọ̀ kíní kan ni ó dá mi lójú. Arákùnrin yóò jà fún ara rẹ̀, kò jà fún ẹbí ẹ̀, kò jà fún ọmọ àtìyàwó ẹ̀. Ìjà gbogbo ìran Yorùbá ló ń jà. Kò sì lé ọ̀rọ̀ nídìí nǹkan tó dúró fún yìí. Ọlọ́run ti kẹ́, ibi Ọlọ́run kẹ́ dé, tí ò bá ṣiṣẹ́ kankan mọ́ tí ó fi jáde láyé, àtijẹ àti mu ẹ̀ ìrọ̀rùn ló bá dé pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ ẹ̀. Ṣùgbọ́n ìran Yorùbá jẹ́ lógún, kò fẹ́ kí ìran Yorùbá kárẹ̀yìn ló ṣe dìde. Ojú ò gbọdọ̀ ti ìran Yorùbá. Dípò tí àwọn tó jẹ́ kànrìnkànrìn láàrin wa, pàápàá àwọn tó jẹ́ olóṣèlú, kán kin lẹ́yìn. Ọ̀pọ̀lọpọ̀ wọn ntán fẹ́ jẹ ló jẹ wọ́n lógún. Wọ́n ti gbàgbé yí pé gbogbo ohun táwọn ń lé yìí fúngbà díẹ̀ ni. Kò sígbà tẹ́ ẹ̀ ní da gbogbo ẹ̀ sílẹ̀. Ẹ fẹ́ ẹ kọ̀, ẹ ń lọ síbi tí àwọn tànà tán ń lọ. Àwọn kan náà ti wà láàyè tẹ́ wà yìí lénìí. Wọ́n fẹ́ wọ́n kọ̀, wọ́n fi bẹ̀ sílẹ̀. Ẹ̀yin náà ń padà bọ̀ wá fi sílẹ̀. Nǹkan táwọn tànà ṣe tá à ń rí sọ ń pa wọn lénìí. Ètò ṣe dáadáa, ayé ń sọ. Ètò ṣe tó kù díẹ̀ káàtó, ayé ń sọ. Wọ́n á sọ nípa tiyín náà. Ibo lẹ fẹ́ fojú sí? Àgàgà èyí tí ò bá ti jáde láyé, tí èsì ní tó gbélé ayé ṣe tó fi ń hàn sí. Tó bá yẹ pé ó kù díẹ̀ káàtó tó yẹ kó ṣe tí ò ṣe, táwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí tọ́ka sí, òun náà máa fi tí ara ẹ̀ gbọ́. Àwọn ọmọ tó bí á fi tí ara wọn gbọ́. Àwọn aya tó ní wọ́n á fi tí ara wọn gbọ́. Ibo ló fẹ́ fojú sí? A mọ̀ pé aláìlójútì pọ̀ láàrin àwọn ọmọ aládé. Àwọn tó ń yàtọ̀ sí ọmọ onílù tí wọ́n ní wọ́n máa ń lọ yá kànkàn fi wẹ̀ lọ́jọ́ tó ń bá délé ayé. Kì í jẹ́ kán lójútì. Irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ wọ́n pọ̀ láàrin ọmọ aládé. Àwọn tí wọ́n sì mọ̀ pé ìyà ò gbọ́dọ̀ jẹ́ ọmọ Yorùbá lójú ẹ̀mí àwọn, wọ́n tún pọ̀ bákan náà. Irú àwọn wọ̀nyí à ń dúpẹ́ fún wọn. Ọlọ́run ó bá wa dúpẹ́ fún wọn. Àmín. Ju bí àwa ṣe ń dúpẹ́ fún wọn lọ.
irú tó ń ṣẹlẹ̀ káàkiri gbogbo àgbáyé lénìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ èyí tó ṣẹ̀ ń ṣẹlẹ̀ láàrin Israel àtàwọn Palestine lénìí àfiwé ẹ̀ náà ló wà lára tiwa náà ní orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí. ilẹ̀ tí Israel wà lórí ẹ̀ lénìí tìran Palestine ni láti ìpìlẹ̀. Israel ò ríbì kan tọ́ka sí ní pàtó yí pé ilẹ̀ tiwọn nìyí. wọ́n gbà wọ́n lálejò wọ́n kó wọn mọ́ra kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n ń gbilẹ̀ máwọn Palestine yìí lára kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n ń kó nǹkan agbára jọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n dẹni tó ń gba ilẹ̀ wọ́n fún wọn nílẹ̀ kàkà kí wọ́n fọwọ́ síbi tọ́wọ́ ń gbé èrò ẹ̀mí wọn bí wọ́n ṣe gba gbogbo ilẹ̀ yẹn máwọn ọmọ nílẹ̀ lọ́wọ́ ni wọ́n ń lépa. wọ́n ṣàṣeyọrí lórí ẹ̀ díẹ̀ náà torí ibi tí wọ́n wà lénìí wọ́n jagun gbá ni. mo rántí pé Tel Aviv ni olúùlú Israelites nípìlẹ̀ gbára tí wọ́n jagun gba Jerusalem tí mọ́ṣáláṣí Kudus wà níbẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n sọ ní olúùlú ìran Israelites. Amẹ́ríkà baálé àwọn alábòsí ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n kí wọn kú oríire ni wọ́n tẹ́wọ́ gbà wípé kó máa jẹ́ olúùlú Israel. wọ́n wá di eegun ẹja sí àwọn tó gbà wọ́n lálejò tán fún wọn nílẹ̀ wọ́n di eegun ẹja sí wọn lọ́rùn. ó di wípé àwọn ni wọ́n ń pàṣẹ fún wọn ibi tó máa rìn sí ibi tí wọ́n lè rìn sí. ìyẹn ló bí wàhálà yìí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ń sìn. ọ̀pọ̀ ẹ̀mí ló ti lọ nínú bí ìjẹta tí wọ́n bẹ̀rẹ̀ awuyewuye yìí. àfiwé ẹ̀ ní ti èyí tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè tiwa ń bíbà yìí náà tí àwọn ìran kan pàápàá jùlọ ìran Fúlàní tí wọ́n ń lérí léka yí pé gbogbo ilẹ̀ tó wà ní Nàìjíríà ìran àwọn ló ní. wọ́n sọ láàrin kan nígbà tí bàbá olórí ìjọba àná Muhammadu Buhari tán wà lórí àpèrè pé ìran àwọn ló ní ilẹ̀ àwọn fẹ́ gbà. àwọn ìgbésẹ̀ yìí ni wọ́n ń gbé tí wọ́n sọra wọn di tí wọ́n fẹ́ sọra wọn di egun ẹja sí gbogbo àwọn ẹ̀yà yòókù lọ́rùn pàápàá jùlọ ìran Yorùbá àti ìran Ìgbò. ìdààmú yìí pọ̀ débi tí ó mú kí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà kí wọ́n wá dìde pé ẹ lè má pa ìran mi lójú mi ẹ ń pa kúkúrú ẹ ń pa gúngùn ẹ lè má pa wọ́n lójú ayé òun kóun dẹ̀ káwọ́ gbéra kóun máa wò ibo ni kóun máa fojú sí. ó dìde ẹ yé pa ìran mi mọ́ wọ́n ti torí ẹ̀ wọ́n sọ́dọ̀ta wọ́n ti ẹ̀ gbìyànjú láti gbẹ̀mí ẹ̀ gan ni Ọlọ́run ọba tó ní ẹ̀mí ni ò gbà ó dẹ̀ nídìí tọ́lọ́run ò fi gbà ó ní tọ́lọ́run fẹ́ lò fún tí ò fi fún wọn láyé àǹfààní agbára láti gba ẹ̀mí ẹ̀. mo sì mọ̀ pé pẹ̀lú àṣẹ tọ́lọ́run nítòtí ìtorí ẹ̀jẹ̀yà yẹn kò ní gbé. mo bá gbogbo ìran Yorùbá mo bá wa dúpẹ́ tiwa tọ́pẹ́ ó jọpẹ́ kò ju ọpẹ́ lọ tiwa tọ́pẹ́ gbogbo ìgbà la máa dúpẹ́ adúpẹ́ fún ẹ o olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. ọmọ ò ní gbóná fún ẹ aya ò ní gbóná fún ẹ ìwọ náà ò ní rí dààmú
pẹ̀lú àṣẹ tọlọ́run. Gbogbo àwa tá a jẹ́ olùtẹ̀lé ẹ, torí gbogbo àwa tá à ń tẹ̀lé ẹ a sì nídìí àbòsí, a sì nídìí kó bàjẹ́ la ṣe dìde tẹ̀lé ẹ. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí nífẹ̀tẹ̀tẹ̀ pé èèyàn rí yàn báyìí, mi ìfojú mi rí Chief Adéyẹmọ Ìgbòho Òòṣà, ṣùgbọ́n mo gbà fún torí yí pé kò fẹ́ kí ìyà jẹ ìran mi. Nínú tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí ni kéèyàn fẹ́ràn ìran tó ti jáde. Ó wà nínú ẹ̀kọ́ dínil Islam. Ìyẹn ló fà á tí Rúmi fi gbà fún Chief Sunday Adéyẹmọ Ìgbòho. A pọ̀ bẹ́ẹ̀ tí a jẹ́ olùtẹ̀lé ẹ̀. Mo sì mọ̀ pé pẹ̀lú àṣẹ tọlọ́run, ilẹ̀ lérí yìí pẹ̀lú ògo tọlọ́run a máa débẹ̀. Bàbá wa Professor Banji Akíntóyè náà ni ó sì ṣe aṣíwájú wa débẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọlọ́run nípa bàbá báyìí. Ọlọ́run túbọ̀ bá wa lọ́ra ẹ̀mí wọn. Wọ́n á sìn wá délẹ̀ lérí yìí pẹ̀lú àṣẹ tọlọ́run. Bàbá wa Ògbógbòǹdù ẹbọra òwú Àǹdùgbò Àkejì bí wọ́n ṣe máa ń kí wọ́n. A dúpẹ́ fún yín, Ọlọ́run bá wa dúpẹ́ fún yín. Májàsọ́lá ìbádùn dùndùn ká ní mo mọ oríkì yín, mo mọ oríkì ìdílé yín, èmi náà bá mẹ́nu lé, torí nínú ibi tí inú mi ń dùn dé lénìí pé ẹ di olómìnira. Ọlọ́run bá nìkan ló mọ bó ṣe rí. Mo bára mi dúpẹ́, mo bá ìran mi dúpẹ́. Ẹ jẹ́ aṣayére o. Èyí tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tó ṣe ńlá ń sọ yìí. Ọ̀pọ̀lọpọ̀ nínú ìran Yorùbá ohun tí ẹni wa yìí ṣe ò yé wọn. Kódà àìmọye àwọn tó ń bẹnu àtẹ́lù wọ́n rò débi pé ó fẹ́ gbéjà ti orílẹ̀-èdè ni, tí kìí dẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ má pa ìran mi mọ́, ẹ má dà wá láàmú lórí ilẹ̀ wa mọ́. Ọlọ́run rí yín kó tó dá yín síbi tó dá yín sí, ó rí àwa náà kó tó dá wa síbi tó dá wa sí. Ẹ̀yin ò ṣe fọwọ́ mọ́bi tí Ọlọ́run ṣẹ̀dá yín sí, tó jẹ́ orí ilẹ̀ tiwa ló ń wọ̀ yín lójú tẹ́lẹ̀ fẹ́ wá gbà. Ṣé ẹnìkan ṣerú ẹ̀ ó rọrùn bẹ́ẹ̀? Tó bá ń rọrùn bẹ́ẹ̀ ni àwọn tán jagun gba ilẹ̀ onílẹ̀ wọn kì í nísinmi. Ọ̀rọ̀ wọn bíi ewé ojú omi ni tí kì í nísinmi. Àwọn náà ò lè nísinmi torí wọn fún àwọn tó nílẹ̀ ibi tí wọ́n gbà, wọn fún wọn nísinmi. So àwọn náà ò lè nísinmi. Ẹ jẹ́ ká ṣayére, ẹ jẹ́ ká ṣayére, ẹ jẹ́ ká ṣayére, káyé ó lè bá ṣe àwa náà rí. A dúpẹ́ fọ́lọ́run. Gẹ́gẹ́ bí mo ṣe ń rí, ó jọ pé bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ó ti fi orílẹ̀ Benin Republic ó ti fìbẹ̀ sílẹ̀ báyìí, kọjá lọ sí ààyè ìsinmi tó sàn jù bẹ̀yẹn lọ. À ń retí yín nílẹ̀ Yorùbá padà.
ìlú àti ijó àtẹ̀yẹ la sì fi máa pàdé yín. Ẹni bá ní kò ní ṣeé ṣe, ẹ̀yin onítọ̀hún láti máa ṣe pẹ̀lú àṣẹ t'Ọlọ́run. Tijọ́ tìlù tayọ̀ la máa fi pàdé yín níjọ́ tí ẹ bá máa wọlé padà sí orílẹ̀-èdè bàbá yín. Kí là ń ṣe tánàdí ara wa fún? Kí là ń dara wa láàmú fún? Lórí nǹkan tí kìí ṣe ogún ìdílé ẹnikẹ́ni. Gbogbo ilé ayé tá a wà yìí, ọba tó fi jíǹkí wa ló ní ìkápá jùlọ lórí ẹ̀. Ó sì rí gbogbo ẹ̀yà tán kó tó dá oníkálùkù síbi tó dá sí. Kí la máa fẹjú sí nǹkan tí kìí ṣe ohun tiwa fún? Àwọn nǹkan tí bàbá wa yìí ń jà fún nìyẹn. Tẹ́ ti torí ẹ̀ tẹ́ gbé sùnmọ̀ mí, ẹ fẹ́ pa, ẹ̀ ń lébú ẹ̀ káàkiri. Àdúpẹ́ fọ́lọ́run pọ́lọ́run ò gbà fún yín. Torí tó bá yẹ pọ́lọ́run ti gbà fún yín ni, jàgínníyòdò yín máa pọ̀ láàrin ìlú. Ẹ mújú ẹlẹ́yà, ẹ máa jó pé ẹrẹ́yìn ọ̀tá yín. Ọmọdé ẹmọ kì í ṣọ̀tá ẹnikẹ́ni. Ọ̀rẹ́ ìran rẹ̀ ni. Ọ̀rẹ́ gbogbo èèyàn tó jẹ́ èèyàn tí kì í ṣe alábòsí. Ọ̀rẹ́ gbogbo wọn ni olóyè Adéyẹmọ Sunday Ìgbòho Òòṣà. Torí kò gbé àbòsí dání, kò gbé ẹ̀tànjẹ dání. Àdúpẹ́ o, àdúpẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ dúró tì wá lásìkò ìṣòro, tẹ́ ò yẹ̀ tẹ́ ò gbò. Ilé àtọ̀nà tí yín náà ò ní dàrú o. Iṣu ọmọ á jiná fún yín jẹ o. Bàbá yóò tí inú ìdààmú yìí náà ni ìyá wọn papòdà di bá a ṣe ń sọ yìí. Bàbá yóò tí láǹfààní àti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún ìyá tó bí. Ṣùgbọ́n adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run yìí pé ẹlẹ́yìn ò síwájú. Wọ́n ń padà bọ̀ wálé ṣe ẹ̀yẹ ìkẹyìn fún ìyá wọn pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ìgbà yẹn gbogbo wa lájọ kí wọn káàbọ̀ sí orílẹ̀-èdè yìí, pàápàá jùlọ sí ilẹ̀ káàárọ̀ àjíire. Adúpẹ́ fún yín o, Ọlọ́run bá dúpẹ́ fún gbogbo yín. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá, ọ̀rọ̀ tí yín náà ò ní sú Ọlọ́run. Owó lẹ fi ń ra dátà tẹ fi ń wò wá. Owó lẹ fi ń subscribe gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó. Owó ò ní wọ́n yín o, ẹ ní wówó tì nígbà kọ̀ọ̀kan. Wọ́n ní kẹ́ kí Bali, include Bali, àwọn tẹ máa kí. Ìyá wa Bali àbí bàbá wa tó ní. À ń kí yín, à ń fi Ọlọ́run ọba kí yín. Ìyá wa Bali, gbogbo àwọn tí olóyè wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tí wọ́n kí nínú ọ̀rọ̀ tí wọ́n sọ sí orí afẹ́fẹ́, gbogbo yín pátápátá lèmi náà ń kí o. Bó tiẹ̀ jẹ́ pé mi ì mọ orúkọ gbogbo yín ní kọ̀ọ̀kan bí olóyè ṣe tó, ṣùgbọ́n kinní kan ló dá mi lójú, Ọlọ́run ọba tó dá yín ó mọ̀ yín. Ọlọ́run á bá wa dúpẹ́ fún yín. Ọlọ́run á kí yín ju bí ẹnikẹ́ni ṣe ń kí yín lọ. Ẹni wa Ọláyọmí Kóìkí, ẹ kú àdúrótì. Bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe, ẹ ṣeré bẹ́ẹ̀.
àṣàkọ́hùn àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olùdúrótì bàbá gbàgede ìmọ̀, ọmọ lúkà, Àfọ̀njá tẹlifíṣàn táwa ti ń sọ̀rọ̀ yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo yín la kí. Saheed ọmọ bọ̀tá, ìpàtẹ́yìn náà kó, Ọlọ́run rí yín, Ọlọ́run rí yín. Oníkálùkù akẹ́sàn tó bá gbélé ayé ṣe. Lady K, the Iron Lady, a dúpẹ́ fún yín, Ọlọ́run bá wa dúpẹ́ fún yín. Gbogbo ẹni tó bá dúró sí ipò ilẹ̀ dídà, ọ̀dàlẹ̀ kì í dalẹ̀ o. Gbogbo ẹni tó bá dalẹ̀, irú wọn ń balẹ̀ lọ ni. Mi ò ti ẹnu láti sọ eléyìí. Gbogbo ẹni tó bá dalẹ̀ pátápátá, wọ́n máa ń balẹ̀ lọ ni. Ó dọwọ́ yín. Gbogbo ẹni tó bá ronú pìwàdà, ọba aláforíjì lọ́lọ́run á ṣàforíjì fún yín. Ẹni tó bá ní ìdí ìbàjẹ́ lòun dúró sí, òun nu Ọlọ́run nu. Ọlọ́run á san gbogbo wa lẹ́san gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wa. Ọ̀rọ̀ ò yẹ kó pọ̀ jù. Àsìkò ìdùnnú la wà yìí. Pàápàá jùlọ ó tún jẹ́ pé ọ̀la tílẹ̀ ó mọ́ yìí ní ọjọ́ 10 oṣù 10 ní àyájọ́ ọjọ́ ìbí olóyè wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho. A jọ péjú ṣe ayẹyẹ yìí ni pẹ̀lú àṣẹ tọlọ́run. Àwa ti abala Agége, a dúpẹ́ fún yín o, Ọlọ́run bá a dúpẹ́ fún yín o. Àbọ̀ mi rèé. À ń kí bàbá wa ní kíkí ẹ̀yẹ, kíkí ìtàkùnlé fún oríire. Ìgbà ọdún kan gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ ní ilẹ̀ Yorùbá. Ẹ gbó, ẹ tó, ẹ fọwọ́ páwú, ẹ fèrègì jòbì. Ìṣe ọmọ yín á tún ṣojú ẹ̀mí yín. Ẹ ní kú ní kékeré o. Wọ́n ní ìran gúnugún kì í kú léwe, tàkàlàmàgbò kì í kú léwe. Ẹ̀yin náà ò ní kú léwe o. Ìṣe àwọn ọmọ yín á ṣojú ẹ̀mí yín ní ti dáadáa. A dúpẹ́ fọ́lọ́run. Inú tèmi tí ẹ̀ ń dùn bí mo ṣe jókòó yìí. Inú mi ń dùn gidi ni. Tí mo fojú ara mi rí olóyè tí wọ́n ń bá wa sọ̀rọ̀ ní ìsọ̀rọ̀ tí akin. Wọ́n tún ń ró wa lágbára, wọ́n ń fi ẹ̀mí akin, wọ́n fi ń bá wa sọ̀rọ̀. Ìtọ́ ń pè lọ́mọkùnrin nìyí, tí wọ́n ń pè ní ẹni tí ó nífẹ̀ẹ́ ìran rẹ̀ leléyìí. Mo mà dúpẹ́ fọ́lọ́run o, tí mo pẹ̀lú nínú ẹni tí ó ń jẹ́ olùtẹ̀lé olóyè Sunday Ìgbòho lénìí. A dúpẹ́ fọ́lọ́run. Ẹnu ọpẹ́ wa ò ní kán o. Ọ̀rọ̀ wa kò ní já sí bámọ̀ kí n má ṣe, tiwa ò ní rí bẹ́ẹ̀.
á jọ péjú dé ilẹ̀ ìlérí yìí ni pẹ̀lú àṣẹ tọlọ́run torí a fi àbòsí pilẹ̀ a sì nídìí àbòsí. irú n tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Palestine pẹ̀lú Israel lénìí irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí àwọn orílẹ̀-èdè kan ti gbérù gbésẹ̀ tí Israel ń gbélé ní àwọn arábí yìí wọ́n pariwo wọ́n pè wọ́n ní àdàlúrú wọ́n máa ń tiẹ̀ ń pè wọ́n máa ń lo èdè kan wá ní terrorist àwọn tó ń dayé láàmú àwọn náà ń pè ní terrorist ìgbà tí kòkó ń ṣeṣú ẹnìkan ò gbọ́ odó wá dìde ó bẹ̀rẹ̀ sí gúnyán wọ́n wá ń pariwo ó lé láàádọ́ta ọdún tí wọ́n ti ń pa àwọn pípù yìí àwọn èèyàn yìí tí wọ́n ti ń pa wọ́n díẹ̀díẹ̀ ó fẹ́ẹ̀ má sí ojúmọ́ kan tẹ́ẹ̀ní gbọ́ wípé wọ́n pààyàn ní Palestine wọ́n pààyàn ní Pakistan kò sẹ́ni tó pè wọ́n ní tó pè àwọn Israelites yìí kò sẹ́ni tó pè wọ́n ní àdàlúrú o ìgbà tó kan tí àwọn arábí wọ́n ní wèrèsún tó bá tí wèrè bá sún dé ààyè kan á yíyú padà sí ẹni tó ń lé ewúrẹ́ gan téèyàn bá ń lé tí ò dẹ̀yìn lẹ́yìn ẹ̀ tó bá débi tọ́nà ti pin tí ò ríbi tó fẹ́ yà sí á yíyú padà sẹ́ni tó ń lé ìyẹn ló fa ti ìgbésẹ̀ tí àwọn Palestine tí wọ́n ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí. láì bẹ́ṣùbẹ̀gbà Amẹ́ríkà dìde wọ́n bẹ̀rẹ̀ sí ní pè wọ́n ní terrorist àdáyéláàmú wọn ò dẹ̀ tún dúró ń bẹ̀ yẹn olórí wọn kò dúró ń bẹ̀ yẹn ó tún ní gbogbo ohun tí Israel bá ní tó bá nífẹ̀ẹ́ sí ní ìrànlọ́wọ́ látọ̀dọ̀ òun ṣetán láti ṣe fún wọn. béèyàn bá mọ àbòsí ṣe kó máa ṣe ọba tó dá gbogbo wa tí ò sí nídìí àbòsí á fojú alábòsí hàn alábòsí ò dẹ̀ kí ń lẹ́ni ìgbẹ̀yìn alábòsí kì í dáa tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe sọ ti àwọn Palestine yìí náà lẹ sọ ti ìgbà tí lẹ sọ̀rọ̀ nígbà tí wọ́n ti ń pa àwọn pípù yìí àwọn èèyàn tí wọ́n ti ń pa wọ́n díẹ̀díẹ̀ kẹ́ ẹ tiẹ̀ dúró nídúró yìí pé ẹ jẹ́ ká bá wọn pẹ̀tù sí àwọ̀ yìí kí ló ń bí yín nínú síra yín kẹ́ ẹ bá wọn sọ ní tùbí ìnùbí ìyẹn ni pé ẹ dúró nípò olórí wọ́n ń pè yín lálágbára àgbáyé lénìí àwọn kan ni wọ́n wà ń bẹ̀ lánàá àwọn Romans ti wà ní ipò tẹ́ ẹ wà yìí rí tó jẹ́ àwọn ni alágbára jù lágbàáyé agbára yìí ò sí lọ́wọ́ wọn mọ́ lénìí Greece wọ́n ti wà nípò tẹ́ ẹ wà lénìí yìí rí agbára ò sí lọ́wọ́ wọn mọ́ lénìí Germany ti wà ní ipò tẹ́ ẹ wà lénìí yìí rí kò sí agbára lọ́wọ́ wọn mọ́ lénìí France ti wà láì Republic wọ́n ti wà ní ipò tẹ́ wà lénìí rí kò sí agbára lọ́wọ́ wọn mọ́ lénìí bó tiẹ̀ jẹ́ pé ṣe làwọn túká wọ́n túká ní lóòótọ́ àwọn alágbára gidi jáde láàrin wọn ní alágbára tí ẹ̀yà mi ò lè kọlù lójijì wọ́n jáde láàrin USSR lẹ́ni Russia wà lára wọn Ukraine tí wọ́n jọ ń wọ̀yá àjà lọ́wọ́lọ́wọ́ ń sìn ó wà lára wọn
gẹ́gẹ́ bí ìtàn tí mo fúnra mi kà rí nípa ìjà ojú omi Ukraine ní agbára lórí abala ibẹ̀ yẹn nígbà tí wọ́n dìjọ wà ní Soviet Union àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n túká ní lóòótọ́, wọ́n fi ara wọn sílẹ̀ tán pátápátá bẹ́ẹ̀ yẹn náà. Ìyẹn ló fà á tí inú Russia ò fi dùn sí yí pé káwọn kan wá mú ìran òun kan mú wọn bọ̀dí kan wá bẹ̀rẹ̀ sí lò ó fi tako àwọn táwọn dìjọ jẹ́ ọmọ ìyá. Ló fà á tí irú Russia fi dìde yí pé Ukraine ò ní bá ìran míì lọ kọjá àwọn táwọn dìjọ jẹ́ ọmọ ìyá. Ìjà ọmọ ìyá ni wọ́n rò pé wọ́n jà, ṣùgbọ́n àwọn agbésùnmọ̀mí wọ́n ti kó sí wọn láàrin, wọ́n ń gbè lẹ́yìn ẹnìkan. Ṣùgbọ́n ẹni yìí bá wá ronú wípé ọ̀bẹ ń bàkọ̀jẹ́ lọ́rọ̀ òun tí ó mọ̀ pé yàrá òun lòún bàjẹ́. Àwọn tán tì yín lẹ́yìn lénìí, orílẹ̀-èdè tí yín ń bàjẹ́, ilé tí yín ń bàjẹ́, ilé tí wọ́n dẹ̀ dáa. Yín tó ti bàjẹ́ ní Ukraine lénìí 50 ọdún sí àsìkò tá a wà ní ìrù pé wọ́n lè rí túnṣe. Wọ́n ń tì yín lẹ́yìn dípò kí olórí wọn kó ronú. Òun náà tún múra jà, ó ti láwọn tó fẹ̀yìntì, ó ń jìjà yìí lọ. Ìbádákẹ́ tètè ronú padà. Àwọn tó jẹ́ pé wọ́n sí nídìí kó dáa, àwọn ni wọ́n ń pọ̀n lẹ́yìn yìí. Ilé tí wọ́n dáa, wọ́n dẹ̀ ń ba ilé tí yín ń bàjẹ́. Ẹ rò pé wọ́n ń ṣe yín lóore ni, aburú ni wọ́n ń ṣe fún yín. Ó dáa kẹ́ tètè ronú, ó dáa kẹ́ tètè ronú. Ìgbésùnmọ̀mí tí ó ń ṣẹlẹ̀ láàrin Palestine àti Israel, ìjà tó yẹ kí wọ́n jókòó kán yípo kán bára wọn sọ nítùbí ìnùbíni, kí àwọn tá à ń pè ní alágbára ayé lénìí kán bá wọn sọ. Kàkà kí wọ́n ṣe yẹn, wọ́n ń gbè lẹ́yìn ẹnìkan fi tako ẹnìkan. Tún nǹkan ṣe o, ṣe lẹ túbọ̀ ń bàjẹ́ sí. Ẹ wà nípò alágbára lénìí, ẹ rántí pé Ọlọ́run lọ́ba alágbára tí ò fi agbára sílẹ̀ fún ẹnikẹ́ni. Ó kàn fún yín ní kékeré tí ò ju bí ọmọ náà gún lọ nínú tóun gan tó ṣẹ̀dá wa tó fi ń ṣagbára. Ìyẹn lẹ́ ń lò tẹ́ fi ń dayé rú. Àwọn kan ti nílé lánàá, wọ́n sì ń bẹ̀ mọ́ lénìí. Ẹ̀yin náà ń bọ̀ wá fibẹ̀ sílẹ̀. Ó dùn mọ́ yín nú o, ẹ fibẹ̀ sílẹ̀. Kò dùn mọ́ yín nú o, ẹ fibẹ̀ sílẹ̀. Àwọn tó máa ń ríran wọ́n ti rí, wọ́n ti sọ sẹ́yìn. Bóyá yẹn lẹ̀ ń lé pé irọ́ ìran báyìí náà ti ní àwọn tó máa gbàgbára lọ́wọ́ wa náà ti máa wá. Ní fi wọ́n lọ́rùn sílẹ̀. Ẹran títí Fáráò tó ní kán máa pa àwọn ọmọ kéékèèké tó máa ti jọ́kùnrin, nígbà tí táwọn aríran ti sọ fún yín pé ọmọ tí ó máa lé kúrò lórí àpèrè tó wà tó máa rẹ́yìn ẹ̀ ọkùnrin ni, inú ìlú yẹn náà lọ́dẹ̀ tí máa bí. Ó bẹ̀rẹ̀ sí pa gbogbo àwọn ọmọkùnrin tó bá ti bí. Aláboyún tó bá ti rí, á yan àwọn alamí kán máa ṣọ́ káàkiri. Ó ń bímọ báyìí tán bá ti rí pé ọkùnrin ló bí, wọ́n á pàdánù. Ọba tí kì í lé ni kó tó mú ni, ọba tí ò ní kórin ṣẹ́jọ kó tó bá ẹnikẹ́ni jà. Ọba gbà, mo fi ṣọ́ ẹ, nǹkan tí mo fẹ́ fi bẹ́ẹ̀ jà nìyẹn, mo fi ṣọ́ ẹ.
ìgbà tí wọ́n bí Mósè ànábì Musa alayhi salatu wa salam wọ́n bí sáyé Ọlọ́run dẹ̀ tún mú ó gbélé Fáráò lọ́wọ́ ìwọ náà ló máa tọ́ wọ́n kan bí pósí wọ́n gbé ọmọ ìjù sínú omi máa gbé River Nile ó máa gbé ibi tí ìyàwó Fáráò odò tó wà ibẹ̀ ni odò yìí gbé lọ arábìnrin yóò bímọ rí gẹ́gẹ́ bí àwọn onímọ̀ bí wọ́n ṣe pa nítàn létí wa arábìnrin yóò bímọ rí kò bí ọmọ fún Fáráò ó gbé pósí yẹn ó máa ṣíwò ẹ̀rín lọmọ fi ọmọ òpó òlù ló fi pàdé ẹ̀ ó ní òun dúpẹ́ odò Nile ó fún un lọ́mọ ó gbọ́mọ ìdéré Fáráò ní ibo ló ti rọ́mọ ó ní odò ló fóun ọkùnrin ní a máa pa ni ó lè pa eléyìí wọ́n ní wọ́n máa bí ọmọ tí wọ́n ń sọ ni odò ló fún òun léléyìí ó lè pa eléyìí gẹ́gẹ́ bí ìyàwó tó nífẹ̀ẹ́ sí ó tẹ́wọ́ gbà láì mọ̀ pé ọmọ tí ó rẹ̀yìn òun gangan lòun tẹ́wọ́ gbà òun ló tún tọ́ dàgbà. So bí ẹ̀yin bá lè lágbára lénìí ẹ rántí pé agbára ò sí fẹ́ nìkan Ọlọ́run bá nìkan lónìí agbára yóò bọ́ lọ́wọ́ yín ó dùn mọ́ yín nú yóò bọ́ lọ́wọ́ yín àfi tí kìí bá ṣe pé yín náà gbà lọ́wọ́ àwọn ọ̀rìn ọkàn ni ó jẹ́ ogún ìdílé yín láéláé ṣùgbọ́n tó bá jẹ́ pé yín náà gbà ní àgàgà kágòsì bá tiẹ̀ tún wá wà nínú ọ̀nà tẹ́ fi gbà á ẹ ti tanná síra yín tí ọba wa sábòsí ń bẹ o Ọlọ́run tún lè lọ́ra yín ní díẹ̀ sí ẹ pé ẹ̀yin lẹ́mọ̀ wà ń bẹ̀ lọ láéláé bàbá ńlá ọ̀rọ̀ ni ẹ tú dànù kò ṣeé ṣe torí ẹ̀yin náà gbà lọ́wọ́ àwọn ọ̀ràn kan ni ẹ jẹ́ àṣàyè eré o káyé lè máa rí sọ ń pa tiwa yí pé a ṣe tó dáa nínú ayé ẹ dídì mú díẹ̀ nínú nǹkan tọ́lọ̀ ní kó torí ahọ́n wọn jáde èmi náà kọ́ ni mò ń sọ ọ́ ntọ́lọ̀ nífẹ̀ẹ́ sí pé kí n sọ jáde lẹ́nu ni mò ń sọ Ọlọ́run ló fún mi láǹfààní láti sọ jáde mi ò dẹ̀ gbé àbùsí dání mi ò bá ìran kan mi ò ran ìran kan ní ààyò pé mò ń tẹ̀lé mo yan ìran mi láàyò tí í ṣe ìran Yorùbá ìran ọmọ aládé mo yàn láàyò ṣùgbọ́n lẹ́yìn ìran Yorùbá mi yan ìran kankan láàyò débi tá a sọ yìí pé mo wá fẹ́ máa gbè lẹ́yìn nǹkan mi ò gbè lẹ́yìn ẹnikẹ́ni ṣùgbọ́n ẹ jẹ́ á ṣe dáadáa ẹ jẹ́ ká ṣe dáadáa káyé lè rí sọ ń pa wá pé àṣàyè rí mo tún padà sí ọ̀dọ̀ bàbá wa olóyè Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà mo kí yín kú oríire o mo kú yín kú ìpalẹ̀mọ́ àjọyọ̀ ọ̀la Ọlọ́run bá wa ṣe á dùn ju bá ṣe rò lọ Ọlọ́run wa ní ṣe léyìí ní àṣemọ fún yín o ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé nínú ọlá ńlá nínú àrísìkì nínú àlàáfíà ẹ fọwọ́ pawú ẹ fèrègì jòbì ìran ọmọ aládé kan kì í kú léwe ẹ ní bá wọn kúkú àwọwọ ẹ ní kú léwe bí mo ṣe fẹ́ kó rí fún yín kó rí fún mi kó rí fún ìran mi kó rí fún ọmọ tí mo bí
Ọlọ́run á bá mi dúró tì yín o. Ọlọ́run ní padà lẹ́yìn nígbà kọ̀ọ̀kan torí ẹ̀ padà lẹ́yìn ìran Yorùbá. Gbagbalẹ̀ dúró tì wá. Ntọ́ bá wẹ lẹ́nu kó fi sọ. Ntọ́ bá wẹ lẹ́gùn kó fi sọ. Àwọn kan ń pẹ̀ gan yín. Ó fẹ́ gbéjà ti ìjọba ni. Ibo ni wọ́n ti rí? Àhesọ lásán ni. Ẹ gbéjà ti ìjọba. Ẹ má pààràn mi mọ́. Ẹ má dàrán mi láàmú. Ntẹ́ ẹ gbé dání nìyẹn tó hàn sí àwa. Èmi ò fẹ́ mọ ntí ìgbé ayé tẹ́ ti ń gbé bọ̀ látẹ̀yìn kò kàn mí. Ìgbà tí mo mọ̀ yín nǹkan tẹ́ ẹ gbé dání tó hàn sí mi ló jẹ́ kí n tẹ̀lé yín. Tí mo sì rí i pé ìran mi lẹ̀ ń jà fún, ìran ọmọ aládé lẹ̀ ń jà fún. Aṣíwájú ni wá. Aṣíwájú ni ìran Yorùbá láàrin gbogbo adúláwọ̀. Ẹni wájú kò gbọdọ̀ padà wá di èrò ẹ̀yìn. Ìtẹ́ ń jà fún nìyẹn. Ìjà yìí kì í ṣe ti yín nìkan, ti gbogbo wa ni. Ọlọ́run ó kún wa, yóò sìn wá délẹ̀ lérí. Gbogbo àwọn tó ń jẹ́ aṣíwájú wa, olórí ìkànlẹ́kàn nínú àwọn olóṣèlú, nínú àwọn lọ́balọ́ba, tí wọ́n gbọ́ àgbọ́yé débi kí wọ́n tì yín lẹ́yìn, Ọlọ́run á ṣí wọn níyè. Á là wọn lójú, á ṣí wọn níyè. Wọ́n á rí nǹkan tó wà ńlẹ̀ pé kì í kúkú ṣe pé ẹni nǹkan kan dúpò. Sọ pé ẹ fẹ́ di senator. Sọ pé ẹ fẹ́ di chairman local government. Sọ pé ẹ fẹ́ di gómìnà. Débi ká tiẹ̀ wá sọ pé ẹ fẹ́ dupò ààrẹ. Kò sí yẹn lórí ẹ̀mí yín. Ju pé kíran yín kí ó má wà lẹ́yìn láàrin gbogbo ìran nílẹ̀ orílẹ̀-èdè tí wọ́n ń pè ní Nàìjíríà. Ọlọ́run má jẹ́ ká jíríyà o. Ọlọ́run má ṣe ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní èyí tó ń jíríyà, torí ìyà là ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àfi tá ẹni tó bá fẹ́ ṣàbòsí ló kù. Ọmọ ẹlẹ́ran wa ti ń jẹ egun. Mo rántí ìgbà tí èmi bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, kọ́bọ̀ 2 ni bàbá mi ń fún mi lọ sí iléèwé. Kẹ́rẹ́kẹ́rẹ́ ó di kọ́bọ̀ 5. Mi ìgbà kọjá kọ́bọ̀ 5 tí mo fi jáde iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ìgbà tí ó di pé a tẹ̀síwájú nínú ẹ̀kọ́ níléèwé ló di pé ó ń wọ sílè kan. Títí tí mo fi jáde yẹn náà, owó tí mò ń gbà lọ sílé ìwé ò kọjá sílè kan. Tí ó wà níṣirò 10 kọ́bọ̀. Ẹ wo torílẹ̀-èdè dà lénìí. Owó tí ó ṣe dáadáa nígbà yẹn kò tó jẹun níjókòó ẹ̀kan mọ́ ń sìn. Owó tó máa ra lẹ̀ nú ẹ̀, tó tún máa ṣe foundation ilé nínú ẹ̀, kò tó jẹun níjókòó ẹ̀kan ń sìn. Ṣé bẹ́ẹ̀ náà la lè ṣe máa bá lọ? Bẹ́ẹ̀ kẹ̀rẹ́ àwọn kan náà wà nídìí ẹ̀ tí gbogbo ẹ̀ fi polúkúrú musu báyìí. Ọlọ́run rí wọn o. Ọlọ́run mọ̀ wọ́n. Gbogbo wọn pátápátá lọ́lọ́run mọ̀. Bó dẹ̀ ṣe wá rí yìí náà, kò sí nǹkan kan tí ò látúnṣe tá a bá fààyè ẹ̀ sílẹ̀. Táwọn tí Ọlọ́run kó wa lé lọ́wọ́ tí wọ́n bá ṣe tó yẹ kán ṣe ní ẹ̀tọ́, ṣùgbọ́n wọ́n mẹ̀tọ́ wọn ní ṣe, wọn ò fẹ́ ṣe. Wọ́n ń káàkiri àgbáyé, Amẹ́ríkà, British, Germany, Faransé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
orílẹ̀-èdè wọn dáa la ṣe ń jẹ̀ràn àti lọ sí ibẹ̀ lọ sọ̀rọ̀ ajé táwọn ọmọ wa fi ń tẹkọ̀ létí èmi tí mo yógo ìgan tó bá tí kì í bá ṣe pé kádàrá tọlọ́hun èmi gan dù pé kémi náà fi orílẹ̀-èdè sílẹ̀ lọ ṣàtìpó lókè òkun fún ọrọ̀ ajé. Ọlọ́run ni ò gbà mi ìjákàn mọ́ mi sọ ìrètí nù torí mo sì wà lórí òkè ìpẹ́ ẹ̀mí sì wà lára mi. Ẹni tó bá kú nìkan ni ò nírètí mọ́. Mo nígbàgbọ́ wípé mo sì lè rọ́nà àbáyọ, nǹkan yìí lè dáa jù báyìí lọ, nǹkan tí ẹ máa dáa ni pẹ̀lú àṣẹ tọlọ́run. Ìran mẹ́ta wọn ní kì í tòṣì, bí sìn ọ̀bá là ọmọ inú rẹ̀ máa ń là. Mo nígbàgbọ́ wípé ó yìí máa dáa. Àmọ́ ẹ̀yin tọ́lọ́run kí wá lé lọ́wọ́, ẹ ṣayé eré o, ẹ ṣe eré káyé lè sọ dáadáa ń pa yín. Bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ ẹ̀ ṣe eré ẹ bá ń bẹ̀. Ọlọ́run ò yọ̀ǹda àṣegbé fẹ́nìkẹ́ni. Ohunkóhun tẹ́ ẹ bá ṣe ẹ ṣe pamọ́ ni, ẹ ṣe pamọ́ de ìrandíran yín tó ń bà wá kẹsàn. Tó ó kù níkùn, ẹ jẹ́ ká dúró báyìí ná. Ẹ tún máa padà máa rí wa, ẹ bá wa pín ètò yìí kó káàkiri gbogbo ibi tó bá yẹ kó débẹ̀. Ọlọ́run nífẹ̀ẹ́ yín náà lẹ́ o. Ibi tẹ́ ti ń rówó àbùdí ní tòkun àbùdí ní tọlọ́sà ẹ ní wówó tì àṣẹ Ọlọ́run. Ọlá láháúlá wàlá kùwátà ìllà bíláhi àlíyìl àzím.